mo fi Ọlọ́run búre Pasuma fúnra ẹ̀ Alabi ìrọ́bàlẹ̀ náà kábàdínà sádìkùlì sátìlì jahamaru ohun tó wà nínú ẹ̀ ó ju ti wòlíì mi wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ gan ohun tó wà nínú ti Pasuma ó ju ti wòlíì yẹn lọ Pasuma ò ní kú tó máa kú o wọ́n ṣe sọ nípa ti Adébóyè nìyẹn nígbà tó dẹ̀ sọ Adébóyè lọ́dún tó kọjá wọ́n ní kò tiẹ̀ lè wọ December gan lọ́dún tó kọjá náà Olúwa dẹ̀ sọ pé kí n jáde àsọtẹ́lẹ̀ tẹ́ sọ it is wrong Olúwa sọ wípé Adébóyè ò tí ì ní kú kankan tó fẹ́ kú ibi tí ẹ ti máa mọ wòlíì nìyẹn ṣẹ́gbọ́n mi ẹ tún sọ fún àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé ìgbà wo ni wọ́n rí tó fẹ́ kú èmi ò tí ì rí pé Pasuma máa kú in the next 10 years 20 years mo fi ayé àti ọ̀run bú rẹ̀ Olúwa wí pé ẹlẹ́mìí gúngùn òun ni Pasuma bẹ́ẹ̀ kan bá fi àṣẹ sẹ́nu nítorí pé kí àsọtẹ́lẹ̀ lè ṣẹ ẹgbọ́n mi bàbá ihun tó wà lára Pasuma gan ó ju àṣẹ tó wà lẹ́nu wọn lọ. lórí àsọtẹ́lẹ̀ Alhaji Alabi Pasuma. On the revelation that I dropped for Alhaji Alabi Pasuma, tí mo sọ ní Sunday tó kọjá. that I said last week Sunday. so mo fẹ́ fi àkókò yí àtàǹfààní sọ fún gbogbo ènìyàn ní àgbáyé. I want you to use this medium to tell everyone in the whole world pé ẹ lọ fọkàn balẹ̀. that go and put your mind at rest. kò sóhun tá a ṣe Alhaji Alabi Pasuma. That nothing will happen to Alhaji Alabi Pasuma. kò sóhun tá a ṣe ọmọ ẹ̀. Nothing will happen to his children. kò sóhun tá a ṣe àwọn ọmọ báńdì ẹ̀. Nothing will happen to any of his kò band sóhun children. tá a ṣe mọ̀lẹ́bí ẹ̀. Nothing will happen to his family member. torí ẹni tọ́lọ̀ rán mi sí. Because the person God sent me to, ohun tólúwa ní kí n sọ fún. what God asked me to tell him, mo ti sọ fún. I've delivered the message. ohun tólúwa ní kó dẹ̀ ṣe. And what God said he should do, ohun tólúwa ní kó ṣe. what God said he should do, ó ti ṣe. he has done it already. gbà tí mò ń bá Alhaji Pasuma sọ. When I was talking to Alhaji Pasuma, tí mo ti ń rìn inú ayé. since I've been working in the world, mi ò tí ì rí onírẹ̀lẹ̀ bíi tiẹ̀. I've not seen a humble mankind as in the revelation. so ẹ lọ fọkàn balẹ̀. Go and put your mind at rest. ohun gbogbo tólúwa ní ká ṣe. What God has asked us to do, gbogbo ẹ̀ láti ṣe. we have done everything. prọfẹ́sì tí wọ́n sọ yẹn it is totally wrong kò rí bẹ́ẹ̀. mo fi Ọlọ́run bú rẹ̀ Olúwa wí pé ẹ tún máa gbọ́ Olúwa wí pé Pasuma tẹ́ ẹ sọ yẹn gan kò tí ì ṣayé ẹ̀ débi kankan Ikú ò sí lójú ibà wà sí. ẹ lọ béèrè lọ́wọ́ Pasuma àwọn tó bí gan wọ́n darúgbó Bẹ́ẹ̀ ni. àwọn tó bí dẹ̀kẹ̀rẹ́ kí wọ́n tó bí gan àwọn tó bí ti rìnrìn àjò ọ̀la téèyàn kan bá wá sọ wípé òun sọrú àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bí gan tí wọ́n ti rìnrìn àjò ọ̀la wọn darúgbó kí wọ́n tó kú. Alájà àdàgbà dáadáa. Bàbá sì ń bẹ láyé. ṣàtìrí báyìí. Pàwọ́dẹ́tọ́lá ń bẹ láyé. Wọ́n sì darúgbó kùdẹ́kùdẹ́. náà ìyẹn lọ bẹ́ẹ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí àsọtẹ́lẹ̀ yẹn ni. Ó yá. àsọtẹ́lẹ̀ yẹn it is wrong Pasuma ò ní kú tó fẹ́ kú o. Fálásì ni. It's a fallacy. Mo fi ayé àti ọ̀run bú rẹ̀ ọkọ lè fẹ́ wo area Pasuma bí àwọn náà tún fẹ́ blow sí bóyá lè tún fẹ́ wo area Pasuma bóyá bí ó lè ṣàánú fáwọn ṣe get me most of the things tó wà lórí íńtánẹ́ẹ̀tì nǹkan kan téèyàn bá ṣàti ṣiṣá ó dà pé ó ní interest kan tó fẹ́ kó ṣẹlẹ̀. Bàbá ohun tá a gbọ́ ni pé àwọn wòlíì kan wà alásọ̀ṣẹ ni wọ́n o ọ̀rọ̀ yẹn ìran yẹn kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti sọ ọ́. Mo fi Ọlọ́run bú rẹ̀ ṣẹ́ kì í ṣe lára Pasuma Kò ní jẹ́ Pasuma fún rẹ̀ gan nǹkan tó gbé sínú ó ju ti wòlíì lọ. Mo fi Ọlọ́run bú rẹ̀ Pasuma fúnra ẹ̀. Alabi ìrọ́bàlẹ̀ náà kábàdínà sádìkùlì sátìlì jahamaru ohun tó wà nínú ẹ̀ ó ju ti wòlíì mi wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ gan ohun tó wà nínú ti Pasuma ó ju ti wòlíì yẹn lọ. Pasuma ò ní kú tó máa kú o bọ́n ṣe sọ nípa ti Adébóyè nìyẹn nígbà tó dẹ̀ sọ Adébóyè lọ́dún tó kọjá wọ́n ní kò tiẹ̀ lè wọ December gan lọ́dún tó kọjá náà Olúwa dẹ̀ sọ pé kí n jáde àsọtẹ́lẹ̀ tẹ́ sọ it is wrong Olúwa sọ wípé Adébóyè ò tí ì ní kú kankan tó fẹ́ kú ibi tí ẹ ti máa mọ wòlíì nìyẹn ṣẹ́ńdọ́ mi ẹ tún sọ fún àwọn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé ìgbà wo ni wọ́n rí tó fẹ́ kú èmi ò tí ì rí pé Pasuma máa kú in the next 10 years 20 years mo fi ayé àti ọ̀run bú rẹ̀ Olúwa wí pé ẹlẹ́mìí gúngùn òun ni Pasuma bẹ́ẹ̀ kan bá fi àṣẹ sẹ́nu nítorí pé kí àsọtẹ́lẹ̀ lè ṣẹ ẹgbọ́n mi bàbá ihun tó wà lára Pasuma gan ó ju àṣẹ tó wà lẹ́nu wọn lọ. Get mi Pasuma ò ní kú tó máa kú o
bó ṣe máa ń jáde nìyẹn o. Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wọ́n sọ ti Adébóyè mo nírọ́ Olúwa sọ pé kò rí bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ Adébóyè is still living till now. Tí Pasuma yìí bàbá Olúwa sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹlẹ́mìí gúngùn òun ni Pasuma ẹ ṣe gan ni olótú. bàbá báwọn tí wọ́n bá fẹ́ pè yín wọ́n fẹ́ kàn sí yín bóun náà lè pè yín sí nọ́mbà abẹ́ tiẹ̀ nígbà tẹ́ fáwọn èèyàn tó tún lè mọ lò tára wọn á fi ṣe dáadáa gbogbo àsọtẹ́lẹ̀ ìran burúkú téèyàn lè rè dànù tó tiẹ̀ wà ṣáàdúrà kan wà ṣètò kan wà ewé kan wà egbò kan wà téèyàn lè lò bóyá bá rí ìran burúkú sí àbí èèyàn lálàkàlà. àìmọye ẹ fún wa bàbá àwọn èèyàn tí ń wò wá. àìmọye fún àwọn tí wọ́n orí pé wọ́n rí ìran burúkú sí ẹ ó wá ń wò wípé ìran yìí kì í ṣe tiẹ̀ kó má jẹ́ pé wọ́n fi nǹkan sẹ́nu ṣe ń gbọ́ mi àgbọ́yé bàbá láti wá jẹ́ kí ìmúṣẹ irọ́ wọn dòótọ́ irọ́ wọn dòótọ́ ẹ jẹ́ kí wọ́n lọ wá ewé pín ẹ máa ń pè ní sandpaper bàbá ẹ kí n sọ̀rọ̀ ni. ẹ sọ èdè lè dápẹ́ ṣàánú àwọn èèyàn wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ń dúpẹ́ lọ́wọ́ lọ. tó o bá ti wá rí ewé pín yẹn wàá wá ní tó pé ewé yẹn tó strong gan wàá wá gbó tó o bá ti gbó tán ṣe ń gbọ́ mi sà. àgbọ́yé bàbá. bàbá ẹ kíyèsí ọ̀rọ̀ yìí tó bá ti lè gbó tán tó ti tọrọ dáadáa kó sọ di omi kankan gbé sẹ́gbẹ̀ẹ́ kan ọ máa sọ di omi ìwẹ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó wá lọ wá ewúro òòjọ́ ṣe ń gbọ́ mi. tí wọ́n já fún àbí tán rà lọ́jà. ǹdó òòjọ́ ọ máa lọ já níbi tó wà. kó lọ fẹ́ fún rẹ̀. n kò ní òǹkà kò lóǹkà. iyekíye tó bá tẹ̀. kó lọ já ewúro yẹn kó wá lọ mú èso ojú olóńgbò. Black and red. Èso ojú olóńgbò. Kí wọ́n wá lọ mú wọ́n wá lọ pẹ̀lú ewúro yẹn wọ́n wá fi kó ọṣẹ wọ́n á lọ wẹ nǹkan yẹn dànù síbi tí wọ́n mọ̀ pé èèyàn ò ní gbà tó o bá dẹ̀ fẹ́ lọ wẹ̀ nínú bedroom wàá wẹ̀ tán débi pé wàá fọ́ gbogbo ẹ̀ pátá ìkíní yẹn ò ní síbẹ̀. fáwọn tó wà ń lo òyìnbó. yes. ṣé wọ́n lè rí ewé pín ṣá. tó o bá rí ewé pín tó bá rán wa àwa lè jẹ iṣẹ́ yẹn fún wọn ṣùgbọ́n ìṣe normal thing ta fún gbogbo ayé kí wọ́n lọ máa lò láti lè bírèkì ègún àti èpè. bóyá wọ́n bá rí ìrànkan síyàn téèyàn nípa mi ìfẹ́ kúṣẹ̀ lọ jẹ ewé pín tó jẹ́ ewé pín. bẹ́ẹ̀ ni lọ gbó sọ di omi ìwẹ̀ kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan lọ já ewúro tó bá ti já ewúro yẹn tán iye nọ́mbà tó bá tẹ̀ iye nọ́mbà ni tó wẹ̀ tó bá ti já tán lọ mú èso ojú olóńgbò gún pọ̀ dáadáa pẹ̀lú ẹ̀ jẹ́ kó wá fi ọṣẹ pò lọ wẹ̀ dáadáa ó tán nìyẹn. ṣe ẹni tó wà ní ìlú òyìnbó náà tó bá ó ní bó ṣe lè rán yín tẹ́ ẹ̀ dẹ̀ máa ṣe àbíṣẹ́ mi náà tó wà wọ́n lè fi bí dànù. tó bá wù wọ́n tí wọ́n bá pè wá ṣe ń gẹ́tì mi à ṣe ohun tó jẹ́ ká ṣe fáwọn náà ṣùgbọ́n yìí tí mo fún wọn yìí mo fún everybody ni kí wọ́n lọ lò. bàbá tíyẹn bá wá lálàá pò ń kú lójú oorun ńkọ́ kí lọ́nà àbáyọ. kì í ṣe gbogbo ẹni tó lálàá pò ń kú lójú oorun ló kú lójú ayé ẹlòmíì máa kú lójú oorun òkìkí ló máa padà jẹ́ fún lójú ayé. ṣùgbọ́n tó o bá padà wá rí wípé kíní yẹn fẹ́ máa jọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ wẹ̀wẹ̀ tí mo sọ. ìwẹ̀ yìí náà dáa fún bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àbí ká pé bàbá ọ̀páàmù JP. ẹ lè pe bàbá nọ́mbà yín bàbá ká mọ lọ́lé wa. nọ́mbà mi ò yí padà 080 ní WhatsApp ni o mẹ́sẹ̀gì mi ọkọ̀ voice mi 08022040950. ó dàbọ̀ sáà.